ó lágbára o. Ọ̀la on the 11 September ló máa pé 1 year tí Mohbad kú. Still náà wọn ò tí ì rí justice fún Mohbad. Ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n gbọ́ ohun tí àwọn abiagbá kan ń sọ. In fact ẹ bá gbọ́ yín gan máa ṣe kí ni ẹ máa ní kí ló dé? Ẹ wá lọ gbọ́ ohun tí àwọn abiagbá yẹn tí wọ́n ń sọ. Justice for Mohbad is justice for all. Gbogbo àwọn ọ̀dọ́ ní ọ̀la September 11 ẹ jẹ́ ká jáde ká support ọmọ ìyá wa Mohbad. Ẹ má gbàgbé justice for Mohbad is justice for all. Nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wà ní under threatening tí ò lè sọ̀rọ̀. Tí Mohbad bá fi lè rí justice, gbogbo àwa ọ̀dọ́ la rí justice. So September 11 ẹ jẹ́ kí gbogbo wa ká jáde. Ọ̀la. Wrong. When I'm laying down on floor, when I can't talk no more. If I go live forever, ṣe bolúwa ló mọ̀. Èrò kí màmá mi á tètè wálé o, ayọ̀ tètè wálé. Ẹni roko ẹni rodò àpàdà sílé. Ilé ayé lọ́jà ọ̀run gangan ṣáá nílé o. Mo ṣiṣẹ́ láàárọ̀ ṣiṣẹ́ lọ́sàn-án padà sílé o. Gbogbo ẹ dákun. Ọ̀la September 11 ẹ jẹ́ kí gbogbo wa ká jáde. Kí a jáde tán ká support ọmọ ìyá wa Mohbad. Nítorí pé kí ni justice for Mohbad is justice for all. Mohbad ti kú sí. Ọ̀la ló máa pé 1 year. Till now, I see the justice. Now, kí la fẹ́ ṣe? Gbogbo wa, tá bá jáde lọ́la 9 AM níbi tó ti ṣe corona inquest ní Ìkòròdú wájú kọ́ọ̀tì yẹn ibẹ̀ ló ti fẹ́ ṣe protest. Ẹ wá jọ torí t'Ọlọ́run. Gbogbo àwọn tá bá jáde kí protest yìí kó jẹ́ peaceful. Tẹ́bárí Wùmí ẹ jọ torí t'Ọlọ́run. Ẹ má jẹ́ ká attack Wùmí. Ẹ má even jẹ́ ká pariwo lé Wùmí lórí. Nítorí pé kí ni kó má lo opportunity yẹn láti wá fi máa kó àwọn èèyàn. Kó má wá di pé a máa ṣe protest tán. Wọ́n máa calculate pé èèyàn mélòó ló wà lẹ́wọ̀n. Èèyàn mélòó ló wà lẹ́wọ̀n báyìí. Ẹ jọ torí t'Ọlọ́run. Yẹ ká jẹ́ kó wà peaceful. Torí pé gbogbo àwọn náà wọ́n plan burúkú lọ́wọ́. Kẹ́lẹ̀ mọ̀ wípé wọ́n plan. Ẹ wá gbọ́ nínú àwọn èèyàn Wùmí ẹ gbọ́ nǹkan nínú àwọn èèyàn Wùmí ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Nínú àwọn èèyàn Wùmí ni ó. Nínú àwọn èèyàn Wùmí tẹ́ bá rí ọ̀rọ̀ tí wọ́n sọ. Ìbẹ̀rù Ọlọ́run máa bá yín pé ẹ má gbọ́ o. Àtàwọn tó bá yín sunkún pé kíní kan ṣẹlẹ̀. Ayíbọ̀lá ẹ̀ ṣe ìyá mi ayéwádà. Bọ́lá ti ráyè òṣì kíní kan àpọ̀lù káyọ̀ mọ́dà ní bìrìfù. Ẹ̀yin tẹ́kùn yẹ sí náà tẹ́kùn yẹ sí lọ́nba yín kéèkì tèmi. Ó ń pẹ́ àkútùkù bá ìjọra mi. Ó ń pẹ́ àkútùkù bá ìjọra mi. Èsì wa kí ló kàn wá bẹ́ẹ̀? Ẹ̀yin olóṣì Mohbad ló máa kọ́kọ́ kú ni. Dẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé lórí burúkú sí gbòòrò. Mohbad lọ́nà ọ̀run. Àkútùkùtù ẹ̀ lọ́nà ọ̀run. Ó ń pẹ́ àdòkè àfọ̀bẹ̀làdì. Ẹ máa gbọ́rọ̀ burúkú gbẹ̀yìn. Ẹ fẹ́ sún wa débẹ̀ ni. Tọmọ mi àdòkè là Mohbad tẹ̀ ń bò. Ṣé fẹ́ ká gbé wá sórí ìkànnì? Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ fẹ́ fọwọ́ rọrọ́ kó fọwọ́ rọrọ́ fún dáadáa. Ẹ fẹ́ kojú ipò lórí ọ̀rọ̀ tẹ́ pé gbogbo yín máa tilẹ̀kùn mọ́rí ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́. Ṣé rò pé àmọ́ tó ń lọ ni? Àbí torí pé àwọ̀ pé ẹni tó jọmọ tiwa àtọmọ ọmọ wa ká má bójú wọn jẹ́. Èyí wá sọ pé pèlè fẹ́ máa kíkọ́ gbébọn tó fẹ́ lọ pa àwọn ìyá yìí ìgbowó kò ní jẹ gbowó. Kíkọ́ gbébọn tó fẹ́ lọ pa àwọn ìyá yìí ìgbowó kò ní jẹ gbowó. See, Mohbad is a saint. Exactly. Just because of a moment we are trying to keep quiet. They just want to push us to the end. Abẹ́ ìṣeré àfi tá a bá tún ṣépè fọmọ mi gbogbo tá a bá ṣépè fún lamada padà fún iṣẹ́ ìṣeré ni
ẹ̀dẹ̀ máa ṣépè. padà là ń ṣe. pé kí n má pè mo bá ṣe ẹ tani mo bá yìí. kò ní kó máa sọ pé ó lè lọ pokùnso ni. ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ tí àwọn èèyàn ń sọ jáde lẹ́nu láwọn ẹni táwọn náà bímọ wọ́n ní àtúkútú Mohbad lọ́nà ọ̀run wọ́n tún wá dákẹ́ ń bẹ̀ wọ́n tún wá move forward wọ́n ní kíni wọ́n tún sọ wọ́n ní Mohbad ó gbébọn ó fẹ́ lọ pa ìyá ìyá ẹ̀ Mohbad tó já sí wípé ìyá ẹ̀ gan ẹ gbọ́ ni ó ní 10 years I no see mommy ẹni tí ò rí yẹ fún 10 years ẹni pé ó gbébọn ó fẹ́ lọ pa ìyá ìyá ẹ̀ gbogbo ẹjọ́ tó rí tọ́lọ́ ọlá ẹ jẹ́ ká jáde tán. ibi tẹ́ ti bá mọ̀ wípé gbogbo àwọn ẹni tí wọ́n yí Mohbad ká ọ̀tá rẹ̀ ni wọ́n lẹ́yìn bàbá rẹ̀ nìkan látọ̀rí ìyàwó torí dórí ẹbí ìyàwó torí dórí ìyá ẹ̀ tó bí gbogbo wọn ọ̀tá ẹ̀ ni wọ́n tẹ́ máa fi mọ̀ wípé ọ̀tá rẹ̀ ni gbogbo wọn ẹ gbọ́ nǹkan táwọn èèyàn mi sọ lẹ́nu nítorí pé ọ̀la ní protest September 11 ni Mohbad máa pé 1 year September 11 ló kú wọ́n ẹ̀ ń bá mu ẹ̀wọ̀ September 12 ọ̀la ní protest ló máa wáyé 1 year's remembrance 1 year's anniversary of Mohbad. Justice for Mohbad is justice for all the youth because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló wà ní under threatening tí wọ́n lè sọ̀rọ̀ jáde tabari justice for Mohbad all the youth will see justice. ó tẹ́ fi mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n yí Mohbad ká pátá ní family lẹ́bí lára gbogbo pátá ọ̀tá ẹ̀ ni wọ́n ẹ wá gbọ́ nǹkan táwọn èèyàn tí wọ́n jẹ́ family Wùnmí ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ síta lórí protesti lórí pé Mohbad máa pín ọdún kan ẹ wá gbọ́ gbogbo wa ẹ jẹ́ ká fa balẹ̀ ká gbọ́ o ẹ jẹ́ ká fa balẹ̀ ká gbọ́ ẹ tuntun ẹ gbọ́ o ya. yín náà lè máa rògbò ẹkún lé yín náà máa sunkún àwọn òráyè àtàwọn tó ń bá yín sunkún pé kíní kan ṣẹlẹ̀ níbo ẹ ṣe ìyá mi ayé wa dà bọ́lá tí ráyè òṣì kíní kan pẹ̀lú crime murder and belief ẹ̀yin tẹ́kùn yẹ sí náà tẹ́kùn yẹ sí nọ́mbà yín kéèkì tèmi ó ń pẹ́ àkútùkùtù Mohbad lọ́rọ̀ ó ń pẹ́ àkútùkùtù Mohbad lọ́rọ̀ tiwa kí ló kọ̀ wá ń bẹ̀ ẹ̀yin olóṣì Mohbad ló máa kọ́kọ́ kú ni tẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé lórí burúkú sí ìgboro Mohbad lọ́nà ọ̀run. àkútùkùtù ẹ̀ lọ́nà ọ̀run ó ń pẹ́ àdòkè àfọ̀bẹ̀làd ẹ máa gbọ́dọ̀ burúkú gbẹ̀yìn ẹ fẹ́ sún wa débẹ̀ ni tọmọ mi àdòkè là Mohbad tẹ̀ ń bò ṣe fẹ́ ká gbé wá sórí ìkànnì. ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó fọwọ́ rọrọ́ fún dáadáa. ẹ fẹ́ kojú yín bó lórí ọ̀rọ̀ tẹ́ pé gbogbo yín máa tilẹ̀kùn mọ́rí ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́ ṣẹ́rù pa àmọ́ tó ń lọ ni àbí torí pé àwọ̀ pé ẹni tó jọmọ tiwa àtọmọ ọmọ wa ká má bójú wọn jẹ́ èyí wá sọ pé pèlè fẹ́ máa kí tó tún gbé bọ̀ tó fẹ́ lọ pa àwọn ìyá ìyá ìgbowó kò ní jẹ gbogbo kí tó tún gbé bọ̀ tó fẹ́ lọ pa àwọn ìyá ìyá ìgbowó kò ní jẹ gbogbo. see Mohbad is a saint exactly just because of ọmọ mi we are trying to keep quiet they just want to push us to the abba kọjá abẹ́ ìṣeré àfi tá a bá tún ṣépè fún ọmọ mi gbogbo tá a bá ṣépè fún ọmọ. ẹgbẹ́ kan tí wọ́n sọ nípa Mohbad wọ́n ní Mohbad dé ìbọn ó fẹ́ lọ pa ìyá ìyá ẹ̀ ó fẹ́ fi ṣòwò Mohbad tó já sí wípé èèyàn sọ wípé 10 years I no see mommy báwo ló ṣe wá mọ ìyá ìyá ẹ̀ ẹni tí ìyá rẹ̀ gan ò sí pẹ̀lú ẹ̀ ó wá mọ ìyá ìyá ẹ̀ ó wá gbé wọ́n fẹ́ lọ fi pa ìyá ìyá ẹ̀ àwọn fámílì Wùnmí ló ń gbọ́nà burúkú yìí ó sí ọmọ tí ò sí mọ́ Mohbad ṣe àwọn èèyàn yàn lẹ́yìn bàbá ẹ̀ gbogbo àwọn tó yí Mohbad ká friend and enemy ni kí ló dé ewu táwọn abiyamọ sọ lẹ́nu ṣé wọ́n dẹ̀ pèrè àwọn ní abiyamọ ṣé abiyamọ làwọn lè abiyagba àwọn fámílì Wùnmí gbọ́wọ́ burúkú tó ń sọ lẹ́nu nígbà tó já sí pé Mohbad ò lè defend ara ẹ̀ mọ́ ó ti wà nípò tí ò lè defend ara ẹ̀ mọ́ nígbà tó wà láyé wáyé tẹ́ ẹ ṣe sọ jáde ẹ ṣe sọ́kọ̀ lójú kó lè defend ara ẹ̀ ìgbà tó bá lè defend ara ẹ̀ mọ́ ẹ ṣe wá rí pé ẹ lè ṣe wá sọ jáde
ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àlìkíyàmọ̀ ẹ tún sọ̀rọ̀ yẹn gbọ́ ẹ tún tún gbọ́ ìbànújẹ́ ńlá ọ̀rọ̀ burúkú. ẹ̀yin náà lè máa rògbò ẹkún lé yín náà máa sunkún àwọn ọ̀rọ̀ ayé àtàwọn tó bá yín sunkún pé kíní kan ṣẹlẹ̀ ìbọ̀lá ṣe ìyá mi ayé wa dà bọ̀lá tí ráyè òṣì kíní kan àpọ̀lù káìmọ́dà ní bìrìfù ẹ̀yin tẹ́kùn yẹ sí náà tẹ́kùn yẹ sí lọ́nba yín kéèkì tèmi ó ń pẹ́ àkútùkù bàbá ìdọ́rọ̀ ni ó ń pẹ́ àkútùkù bàbá ìdọ́rọ̀ ni tiwa kí ló kàn wá bẹ́ẹ̀ ẹ̀yin olóṣì Mohbad ló máa kọ́kọ́ kú ni dẹ́dẹ̀ sọ̀rọ̀ ayé dolórí burúkú sí ìgboro Mohbad lọ́nà ọ̀run akutukutu ẹ̀ lọ́nà ọ̀run ó ń pẹ́ adòkè àfọ̀bẹ́làdì ẹ máa gbọ́rọ̀ burúkú gbẹ̀yìn ẹ fẹ́ sún wa débẹ̀ ni tọmọ mi àdókè là Mohbad tẹ̀ ń bò ṣe fẹ́ ká gbé wá sórí ìkànnì. ẹ fi wọ́n sí ọ̀yà jẹ́ kó fọwọ́ rọrọ́ ẹ fẹ́ kojú ibo ẹ fẹ́ kojú ibo lórí ọ̀rọ̀ tẹ́ pé gbogbo yín máa tilẹ̀kùn mọ́rí ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́ ṣẹ́rù pa àmọ́ tó ń lọ ni àbí torí pé àwọ̀ pé ẹni tó jọmọ tiwa àtọmọ ọmọ wa ká má bójú wọn jẹ́ èyí wá sọ pé pèlè fẹ́ máa kí tó ti gbé bọ̀ tó fẹ́ lọ pa àwọn ìyá yìí ìṣòwò kò ní jẹ gbogbo tó ti gbé bọ̀ tó fẹ́ lọ pa àwọn ìyá yìí. China ń gbọ́ gbogbo àwọn ọ̀dọ́ jẹ́ ká dìde lọ́la September 11 torí September 11 ni Mohbad kú wọ́n ẹ̀ bá mú ẹ̀wọ̀ September 12 lẹ́yìn olómi fi ń doubt ṣùgbọ́n protest yẹn September 11 and 12 ló máa fi ṣe ẹjọ́ torí tó lọ ẹ má jẹ́ ká ṣe ní peaceful so that kọ́ máa lo opportunity yẹn láti enter wa torí pé tá a bá ṣe peaceful wọ́n lè gbàgbẹ́ enter wa kó má di pé máa ṣe protest tán wọ́n máa calculate pé èèyàn lè lù wà lẹ́wọ̀n tẹ́ bá rí Wùnmí ẹ fi Wùnmí lẹ́ o ẹ fi lè fọlọ́run tọ́lọ́run bàbá ń bẹ ní sọ́mọ̀ tí ń bẹ nílẹ̀ láìpẹ́ láì jìnnà Wùnmí máa pẹ̀sùn gbogbo nǹkan tó ṣe ẹ̀yẹ̀ yàn mo fẹ́ play kọ̀ọ̀kan fún yín ó possible kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbọ́ ó lè possible ká ẹlòmíì máa ti gbọ́ ẹ jẹ́ n play fún yín. Wùnmí ni o Wùnmí ló sọ̀rọ̀ o Wùnmí ló sọ̀rọ̀ yeah. We saw him. He's getting as tall as his dad. He's almost a comical. as he should. As he should. You know. But how are you faring, Wunmi? How is everything going on? I'm fine. I'm trying to be fine. How is Liam also? Liam is very good. Very good. And how the Aloba family, how they been taking care of you? Have you heard from Baba anytime? No. I think I called him a few days after my husband died. But I was saying things I don't understand, so I decided not to call him again. There's this phone call that a blogger is playing on Facebook in which you were raining some abuses on Mr. Aloba, that's Daddy Mohbad. What's brought up that? What happened? Oh, really? Yeah. Yeah, truly, I called him last night. Because I was in my feelings last night. Truly, I barely see anything on the media. I've not been on the media. I've not been on all platforms. Bàbá, ìyá ló sọ̀rọ̀. Bí kò bá pa ìyá mi máa tó bí burúkú ni. Bí kò bá pa yín bàbá. Bí kò bá pa ìyá ẹ̀ máa tó bí burúkú ni. Bẹ́ẹ̀ni, tí ọmọ mi lè tí ọmọ mi lè tẹ̀pẹ́ mi. Tí ọmọ mi lè tí ọmọ mi. Tí ọmọ mi lè tí ọmọ mi. Ẹ̀ ní kú rẹ̀. Bàbá, tí ọmọ mi lè tẹ̀ níyà. Wọ́n sọ fún yín. Wọ́n mú ìyá tó tọ́jú. Tí ọmọ mi lè tẹ̀ ọmọ mi. Ẹ̀dá kọ́ ọmọ mi bá ẹ̀kọ́ mi dàbí. Ẹ̀dá kọ́ ọmọ mi bá ẹ̀kọ́ mi. Tí ọmọ mi lè tẹ̀ níyà. Said to me, but she did not. So she had to come to my side and play to me, which I know is from Baba. Baba will be the one doing all that because that's how it was to my husband when he was alive. The only difference is that one is on the one they are doing for Liam presently is on the media, while my husband's own is in reality. Do you understand? So that's how it does to my husband too.
That's how he report to people. That's how people cuss him out and everything. So, and I know it's from him. He knows he can't come to the media to swear for him the same way he usually do to his son. That's why he has been sending people to do that for him. So, and I don't feel like I owe anybody explanation. I feel, and and also, I wouldn't blame people doing all that because some people are actually doing it for monetization. Some people need money to feed their families, so they'll jump on any trending news. And also, my husband has people that love him genuinely. He has fans that really want to know what killed him. He has people that loved him genuinely more than we, the family, does. So I wouldn't blame people trying to put a finger or do this and that. Do you understand? But which I am fine with anybody saying anything because I'm not just going through all these pains. The only difference is I've been going through these pains with my husband when he was alive. But that one is physical. The only difference is that this one is just on the social media and not this thing. So that's just different. So I'm used to pains. But my child, Liam is still little. Do you understand? So I'm just surprised that Baba could accept all those things. I'm fine. They can say anything to me. It is normal. But on my child, he's little. That the property my husband left for me and the other families that loved Liam genuinely. Every other things are nothing. They are things that would eventually live in this life and hand over to somebody else. So Liam is the only property left for me that I have to take care of till my last breath. So I wouldn't allow Baba to rubbish him and do him anyhow the same way he did his son. I won't accept it. I won't accept it. That's the only reason I called him. And he knows me. He knows that I know more. He knows I know much. But I don't even want to come to the media to start feeling anything about him. Because I wouldn't want a situation whereby people would have to stone him to death. I don't even want that for him. That is why I called him yesterday to warn him that if anything happens to my child, it's never going to be funny. Because these are the same thing we're telling him when his sons were alive. But which he refused, and I have to put him to his place because I gave birth to him. ẹ gbọ́rọ̀ burúkú tí ọmọ òun mi burúkú yìí sọ nípa bàbá Mohbad. Ṣé ọmọ gidi lélẹ̀? Ọlọ́run á bá wa tún Nàìjíríà ṣe. Ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀. September 11 ọ̀la, justice for Mohbad is justice for all. Ẹ jẹ́ ká jáde. Ìkòròdú náà ti fẹ́ ṣe níbi tó ti ṣe corona inquest. Ẹ jọ̀ọ́ gbogbo wa tá bá máa yọjú síbẹ̀ ẹ jẹ́ kó jẹ́ peaceful nítorí Ọlọ́run. Kó jẹ́ peaceful nítorí Ọlọ́run. Ọlọ́run á dúró ti ẹnì kankan wa. Justice for Mohbad is justice for all. Ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ bá nídìí àgbo high blood pressure or diabetes ẹ kàn sí Yahya Gambari o. Ọlọ́run ní jẹ́ ká kúkú òjijì torí pé BP tẹ́ ń wò yẹn tó bá lọ múyàn lójijì tí yẹn lọ ní ṣọ́ọ̀kì lójijì àbí yọrí kan ìjáyà ó máa ń tètè sáré lead sí ikú. Ọlọ́run ní jẹ́ ká kúkú òjijì. Àgbo wà tó confirm tó máa kí ọ BP pátápátá tó sì kí ọ diabetes pátápátá tó jẹ́ 100% sure 100% confirm with no doubting. Ẹ tètè kàn sí Yahya Gambari kẹ́ẹ̀tì tí kẹlẹ̀ mọ̀ wípé Yahya Gambari àgbo wà tó confirm. Èmi yàtọ̀ mo jogún àgbọn lé ní àgbẹ̀ kan àjogún bá confirm ni. So anything kẹlẹ̀ confirm kí mo jogún ẹ̀ bí bí ṣe mo ṣe máa ń fi ìwé yìí hàn. Gbogbo wa náà wọ̀ pé ìwé àwọn bàbá yá àtijọ́ ni from A to Z ẹ̀ lè yíwèé mọ́ láyé sí wọn. Àwọn tó bí 1998 àbárùwé láyé tó mọ̀ pé ìwé àwọn bàbá yá àtijọ́ ni. So mo jogún gbogbo A to Z tiẹ̀ bó ṣe wà yẹn àgbólógún bẹ̀rẹ̀ ṣàṣà ní àgbo tó wà dípẹ́ tó níbà ṣàṣà ní àgbo tó wà dípẹ́ tó níbà àgbo tó máa kí ọ pípé pátápátá tó kí ọ diabetes pátápátá àti ṣe fáwọn èèyàn tó kàn fún àwọn èèyàn tó dúpẹ́ fọlọ́run wọn tètè kàn sí Yahya Gambari máa kí ọ diabetes yẹn permanent yóò kí ọ BP yẹn permanent tètè kàn sí Yahya Gambari mẹ́sẹ̀gì mi lórí WhatsApp lórí 091 38 40 3276 091 38 40 3276 091 38 40 3276 tó bá pè direct kò ní lọ orí WhatsApp ní wàá tíkẹ́ẹ̀tì Yahya Gambari mo yá mi tètè
tètè kàn sí Yahya Gambari kó tètè ọ̀tá fún tiẹ̀ gbogbo tó máa kí ọ pípí ní ti tó bá ṣe é bẹ́ẹ̀ nǹkan ọmọkùnrin yẹn kéré ni o last ni àbúzàzúwọ̀ tó kọ̀ fún àbí nǹkan ọmọkùnrin kéré jọjú orí ẹ̀ lọ bóyá ìdákọ̀lẹ̀ ló ṣe ẹni tó bá ṣe obìnrin tó ní fibroid tó ní anyone aṣàníyàn àgbo tó wà wá débi tó ní bá nǹkan táwọn bàbá wa yá àtijọ́ ń lò wọn lè mí jogún eléyìí máa sọ pé kò sí cure fún BP ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ ṣe ń treat ẹ̀ kó tó di pé àwọn òyìnbó dé yes ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ ó ní bó ṣe ń treat ẹ̀ kó tó di pé àwọn òyìnbó dé gbogbo ẹ̀ pátápátá ní Yahya Gambari jogún ó náà tètè kàn sí Yahya Gambari tètè message mi lórí WhatsApp lórí 09138403276 bá ti pè direct kò ní lọ orí WhatsApp wá ti kẹ́ẹ̀tì Yahya Gambari. Justice for Mohbad is justice for all. Justice for Mohbad is justice for all. Justice for Mohbad is justice